ẹ kú dídí àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí tó bá fẹ́ dàbí everybody o gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ kọ́kọ́ wo fọ́nrán yìí náà. Aláàfin gbúdọ̀ gbàṣẹ lọ́wọ́ Emir Ìlọrin kó tó di pé Aláàfin ó lọ sí ìlú Jẹ́bà àti ìlú Ṣàwó. Tóòtọ́ wọ́n ti ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ bàbá wa Ọlọ́fà o tí àwọn. ọ̀rọ̀ yìí ìbéèrè kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ olóòtítọ́ loyalist sí Emir àti ìlú Ìlọrin wípé kí ló dé tí wọ́n ṣe ń bínú sí Aláàfin Ọ̀yọ́. Tún yà mí lẹ́nu pé àwọn èèyàn kan tún jáde wípé wọ́n ní Aláàfin Ọ̀yọ́ gbọ́dọ̀ gba àṣẹ lọ́wọ́ Emir àti ìlú Ìlọrin kí wọ́n tó wá ṣe àbẹ̀wò sí àwọn ọba aládé ní ìpínlẹ̀ Kwara àbí ní ìlú Ìlọrin. Ẹ má gbàgbé ohun tó bí àwọn nǹkan wọ̀nyí wá òun ni nígbà tí Aláàfin Ọ̀yọ́ ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣàbẹ̀wò sí ọba ti ìlú Jẹ́bà. Níbẹ̀ ni wọ́n ti yànnàná àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ pé Ọ̀yọ́ náà Jẹ́bà àwọn náà wà papọ̀. Níbi tí ọ̀rọ̀ wá dídò yìí lẹ́yìn àbẹ̀wò yẹn ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn ọ̀dọ́ ìlú yẹn jáde wípé a kì í ṣòṣà lódò kí làbẹ̀làbẹ̀ máa mọ̀. I stand to be corrected ọ̀rọ̀ tó wà lẹ́yìn wípé next time tí Aláàfin Ọ̀yọ́ bá máa wá sí ìlú Ìlọrin àbí ìpínlẹ̀ Kwara wọ́n gbọ́dọ̀ gba àṣẹ permission lọ́wọ́ Emir àti ìlú Ìlọrin. Nítorí bí àwọn arábí yìí ṣe ń sọ yìí wọ́n sọ bí ẹni pé ó dá wọn lójú àwọn dẹ̀ mọ̀ nǹkan